Olúwa jọ̀wọ́ bá ní bá kòrónà wí. Ìwọ ló mú wá, ìwọ náà ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù. Dákun wá gbà wá, kòrónà tí ń kó wa lọ. Olúwa jọ̀wọ́ bá kòrónà wí. Ìwọ ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà ti ń pa tí ń pọ̀ jù. Àlọ́ ń pọ̀ jù. Dákun àgbà wá, kòrónà tí ń kó wa lọ. Olúwa jọ̀wọ́ bá ní bá kòrónà wí. Bá kòrónà wí. Ìwọ ló mú wá, ìwọ náà ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù. Dákun wá gbà wá, kòrónà tí ń kó wa lọ. Olúwa jọ̀wọ́ bá ní bá kòrónà wí. Bá ní bá kòrónà wí. Ìwọ ló mú wá, ìwọ náà ló lè mú. Ìwọ ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù. Wọ́n tí ń pọ̀ jù. Dákun àgbà wá, kòrónà tí ń kó wa lọ. Ọlọ́run ẹ̀ṣẹ̀ ní fàjìyà, Allahu wá foríjì wa. Ìjìyà tí tó dákun ṣe ló tó fún wa. Kí kòrónà wọgbó kó má bọ̀ mọ́ làwọn bẹ̀bẹ̀. Kàláfíà wọlú káìsàn kó gbéra lọ. Olúwa jọ̀wọ́ bá kòrónà wí o. Ìwọ ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù. Àwọn ń pọ̀ jù. Dákun àgbà wá, kòrónà tí ń kó wa lọ. Òdodo ọ̀rọ̀ lọ́yájú ni kú wí ó sì tún ṣẹ́kù níkùn tèmi gan. Coronavirus là ń gbọ́, ọba mímọ́ ṣàánú wa. Corona virus kọ́lọ̀ ń dákun là wá ń bẹ̀. Ìwọ la lè ké pè o, a ti ké gbàjarè títí a ké síjọba wọn ò ránṣẹ́ sí. Gbogbo àwọn àjọ elétò àgbáyé gbogbo wọn ni wọ́n ń sá kíjokíjo, wọn ò rọ́nà àbáyọ sí corona. Olúwa jọ̀wọ́ bá kòrónà wí o. ìwọ náà ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù. Àlọ́ ń pọ̀ jù. Dákun àgbà wá, kòrónà tí ń kó wa lọ. Ẹkọ́nọ́mì ti wọ́ kòrónà dé ó tún lè sí. Ẹkọ́nọ́mì ti wọ́ kòrónà dé ó tún lè sí. A ò rí ráìsì jẹ mọ́, gàrí Ìjẹ̀bú tún fẹ́ dogun. Ìjọba kò lè ṣe la fi ń tẹ̀wọ́ sí sáàtì à. Màdáwá dọ̀rọ̀ yóò dákun fún wa ní ìsinmi o. Olúwa jọ̀wọ́ bá kòrónà wí o. Ìwọ náà ló lè mú. Ìwọ ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù. Àwọn ń pọ̀ jù. Dákun àgbà wá, kòrónà tí ń kó wa lọ. Ẹni Ọlọ́run ò yọ kò sí ní tó lè yọ. Ká fi sánitáísà wẹ̀ kódà ká tún gbọ̀n mú kò sí nǹkan kan. Ẹni ọba mímọ́ bá dáàbò bò ló lè bọ́ lọ́wọ́ kòrónà. Olúwa ìwọ la ké pè o, ká lo gílọ́ọ̀fù ká fi máàsì bojú ká dàbí egúngún tó ń ròde. Ìyẹn ò ní kí coronavirus má mú yàn rárá, ọba mímọ́ là ń ké pè. Olúwa jọ̀wọ́ bá ní bá kòrónà wí. Ìwọ ló mú wá, ìwọ náà ló lè mú. Ìwọ ló lè mú un lọ. Èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù. Wọ́n ń pọ̀ jù. Dákun àgbà wá, kòrónà tí ń kó wa lọ. Àmàṣùmátọ̀ yìí ó ti tó Ọlọ́run wa. A ò rí Jímọ̀ kí mọ́, Kristẹni ò lè lọ ṣọ́ọ̀ṣì. Bọ́kọ bá wúkọ́ ìyàwó ń sá lọ fọ́kọ ni. Bọ́rẹ́ bá ti sin ọ̀rẹ́ rẹ̀ ń jápa fún. Sanitizer dohun tí a fẹ́ mọ́ fi wẹ̀. Dákun bá wa ṣe kòrónà tí ń kó wa lọ. Olúwa jọ̀wọ́ bá kòrónà wí. Ìwọ ló mú wá, ìwọ náà ló lè mú. Ìwọ ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù, àwọn ń pọ̀ jù. Dákun àgbà wá, kòrónà tí ń kó wa lọ. Olúwa jọ̀wọ́ bá ní bá kòrónà wí. Ìwọ ló mú wá, ìwọ náà ló lè mú un lọ. Àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ jù. Dákun wá gbà wá, kòrónà tí ń kó wa lọ. Olúwa jọ̀wọ́
báni bá kòrónà wí. ìwọ ló mú wá ìwọ náà ló lè mú a kó wọgbó tètè. àwọn èèyàn tí kòrónà yìí pa tí ń pọ̀ wọ́n ń pọ̀ jù. dákun àgbà wa kòrónà tí kò wá lọ.